78th birthday anniversary to Mrs. Agnes Tayelolu Oriade Ogunṣọlá. Wà á rójú sọdún èyí o, wà á rójú sọdún èyí o, ọ̀rọ̀ àdìbẹ̀bẹ̀ wọmọ rẹ lọ́gbà ẹ̀wọ̀n. Wà á rójú sọdún èyí o, ọ̀rọ̀ àdìbẹ̀bẹ̀ wọmọ rẹ lọ́gbà ẹ̀wọ̀n. Agnes Tayelolu Oriade aya Johnson Adémọ́lá Ògúnṣọlá ó pé 100 ọdún ẹ bá wà ní Olúwa lógo. Pẹ̀lẹ́ o ọmọ late Abraham Adésọjí nímọ̀ rẹ̀ ní ìlú Ìfẹ́wàrà. Ìlẹ́ o ọmọ late Madam Veronica Ajayi Ògídìolú ní Ìlọ́rọ̀ nílé Ìsà Ìlọ́rọ̀ níbi tí kílé sowó Ìlọ́rọ̀ mímẹ́ lọ́rẹ̀ ọ̀kàrẹ̀kẹ̀yẹ Tayelolu Oriade òkú oríire òní ẹ̀sìn ọba jẹ́ kó pẹ́ o. Oriade o ọmọ ọba ní ìlú Ìfẹ́wàrà. Ìmẹ́ o ọmọ àsábìdé wènìkì ọmọ ẹlẹ́yọkùnrin ọ̀ní ọmọ sínládé mẹ́rọ̀ dúdú ọ̀kàrẹ̀kẹ̀yẹ ẹ̀sìn ọba jẹ́ kó pẹ́. Wàá fọwọ́ parí wàá fèrèkì jobi lágbára Ọlọ́run. Kòkòkò lára rẹ̀ ó máa le. Tayelolu o èjìrè ará àsopùn ẹdún jọ bí ojú ọgbà gírígì réferéfe ǹbá bí ìbáyọ̀ èrèlú ọmọ Ọlọ́run ọ̀kan ní bá bí èjì ló wọlé tọ̀ mí wíníwíní lójú orogún ni ṣùgbọ́n èjì wọ̀rọ̀ ni lójú ìyá ẹ̀ ọmọ ẹ̀dùn tí ń dá langbalangba lórí igi ará àsopùn ọ̀kàrẹ̀kẹ̀yẹ òkú oríire òjòjò níṣòwò kó mà nájà òkòkò lára ó máa le ọ̀kàrẹ̀ Oriade òkú oríire òní Oriade ọmọ ọba dábìlì ti já bọ́ńbọ́ mọ̀mọ́ yóò kó nígbà ojú ọkọ̀ mọ́ fẹsẹ̀ bọ́ ni. Oriade ọmọ ọba dábìlì ti já bọ́ńbọ́ mọ̀mọ́ yóò kó nígbà ojú ọkọ̀ mọ́ fẹsẹ̀ bọ́ ni. Iná o Oriade o Tayelolu o aya Adémọ́lá Ògúnṣọlá olórí ẹbí ìwọ láya wọn nílé Ògúnṣọlá ògbódò gbogbo lọ́wọ́ bàbá wọn. Ògúnṣọlá ọmọ ajímájàsán ọmọ ajímájà gan tó léegun. Ìlẹ́ o aya wọn nílé Ògúnṣọlá ọ̀pákan mórí méjì alẹ́ ọmọ adágún odò nísàn kiribiti. Ìlẹ́ o aya rere lọ́dọ̀dẹ̀ ọkọ. Ìlẹ́ o Oriade o ìyá Akin aya Akin ọmọ Akin àna pásọ̀ ìyá àwọn àkáńtàǹtì. Ìlẹ́ o ìyá àwọn àkáńtàǹtì girama àwọn ẹnjìníà òjòjò oníṣòwò kó mà nájà o kókókó lára rẹ̀ ó máa le. Gbọ́ o ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ abẹ̀nà ó ṣàmọ́dún àṣeyí àṣàmọ́dún ṣẹ̀mí lágbára Ọlọ́run ẹ̀sìn ọba ajẹ́kọ̀pẹ́ o. Happy birthday to you, happy birthday to you, happy birthday to you. Àjọ̀dún ayọ̀ fún ọ, àjọ̀dún ayọ̀ fún